A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu gba àlejò Sultan ilẹ̀ Sokoto Alhaji Sa'ad Abubakar kẹta ní ilé agbára ìlú Àbújá. Ìpàdé yìí wáyé lẹ́yìn ọjọ́ mẹ́fà tí wọn kò kófìrí Sultan níbi ìṣínú iftar pẹ̀lú àwọn ọba àti adarí ẹ̀sìn tí ààrẹ ṣe àgbékalẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ kẹsàn-án. Bákan náà ni ó tún jẹ́ ọjọ́ karùn-ún kí ààwẹ̀ oṣù Ramadan parí. Níbi ayẹyẹ iftar ní Ẹ̀sùnúpé, Alhaji Yahya Abubakar ti ṣaṣojú Sultan àti àjọ Nigerian Supreme Council for Islamic Affairs (NSCIA). Sultan tí ó tún jẹ́ ààrẹ gbogbogbò NSCIA ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ààrẹ lórí ọ̀rọ̀ ìlú. Ọ̀pọ̀ ayẹyẹ ìṣínú ni ààrẹ ti ní ilé agbára pẹ̀lú àwọn gómìnà, aṣòfin, ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin, olórí ológun àti adarí olóṣèlú láti ìgbà tí oṣù mímọ́ Ramadan ti bẹ̀rẹ̀. Níbi ìṣínú ààwẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù kẹta tí ó kó àwọn adarí mùsùlùmí àti kìrìsìtẹ́nì papọ̀ títí kan àwọn adarí ìlú láti ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà orílẹ̀-èdè 6 geopolitical zones ni ààrẹ ti jẹ́jẹ̀ẹ́ láti má ju ọwọ́ sílẹ̀ fún àwọn adàlúrú. Ó ní ìṣọ̀kan wọn ò ṣeé mì. Ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe àná láàrin ààrẹ àti Sultan ni wọn kò tíì ṣe àfihàn rẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó jọ bí ẹni wípé gbogbo ètò ti tò fún gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) lọ́la ọjọ́ Ìṣẹ́gun láti lè tẹ̀síwájú nínú ìrìnàjò òṣèlú rẹ̀. Ìròyìn jábọ̀ wípé lánàá ni Mohammed pinnu àti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu àti àwọn adarí APC. Ìwádìí sọ di mímọ̀ wípé gbèdéke conditions àti darapọ̀ mọ́ APC rẹ̀ ní agbára ju àwọn èrò ìṣáájú. Fún àpẹẹrẹ, tíkẹ́ẹ̀tì sí ilé ìgbìmọ̀ nìkan ni ààyè rẹ̀ ṣí sílẹ̀ fún un. Kò ní àǹfààní àti fa ẹnikẹ́ni sílẹ̀ láti gba ipò gómìnà ní ọwọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe jábọ̀, ààrẹ ni wọ́n ní ó yarí àti yọ̀ǹda agbára ẹgbẹ́ fún ìgbìmọ̀ ní ìpínlẹ̀, kì í ṣe fún ẹnikẹ́ni látàrí bí ọ̀rọ̀ òṣèlú ṣe rí ní ìpínlẹ̀ tí ó dá lórí àwọn alágbára láàrin ìlú. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, Mohammed ti parí gbogbo ètò láti darapọ̀ mọ́ APC lọ́la níbi ayẹyẹ pẹ̀lú àwọn tí ó lààmìlàaka láàrin ẹgbẹ́ jákèjádò orílẹ̀-èdè. Lẹ́yìn èyí ni yóò pé gómìnà 32 tí ó ti bọ́ọ̀dì sí APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ẹgbẹ́ New Nigeria Integrity Movement (NNIM) ẹkùn ti Middle Belt ti ké sí ààrẹ àtijọ́ Goodluck Ebele Jonathan kí ó rò àti díje níbi ìdìbò gbogbogbò ọdún 2027 bí wọ́n ti ṣe àpẹẹrẹ ìrírí rẹ̀ láti mú kí àlàáfíà jọba láàrin ìṣòro ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè. Ìpè yìí jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé ẹgbẹ́ níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ti ṣe àgbéyẹ̀wò ipò tí orílẹ̀-èdè wà, tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí bí ìṣòro ààbò, ọrọ̀ ajé àti ìyà ṣe ń peléke sí i fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí adarí ẹgbẹ́ Peter Hasan àti akọ̀wé ẹgbẹ́ Dr. Blessing Ilé-Àgùjọ bu ọwọ́ lù, Nàìjíríà ń kojú ìṣòro tí ó kún fún ìṣẹ́, ebi àti ààbò káàkiri ìlú, pàápàá jùlọ ní ẹkùn Middle Belt. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ohun amáyédẹrùn ṣe pàtàkì fún lílò ọjọ́ pípẹ́, èyí kò tán ìṣòro ebi tó ń kojú ọ̀pọ̀ ọmọ Nàìjíríà. Ìdí nìyí tí wọ́n fi ń rọ Dr. Jonathan kí ó jọ̀wọ́ ara rẹ̀ láti sin orílẹ̀-èdè pẹ̀lú ìrírí rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Bákan náà ni ẹgbẹ́ ìrawọ́ ẹ̀bẹ̀ sí àwọn adarí ìjọba àwa-arawa àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ káàkiri àgbáyé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú àti ró ìjọba àwa-arawa lágbára ní Nàìjíríà. Ẹgbẹ́ yìí ṣe
ṣe àpèjúwe Jonathan ní ọ̀kan nínú àwọn adarí tí ìrírí rẹ̀ kún jùlọ, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé sáà ìṣèjọba rẹ̀ ṣe àfihàn ìbọ̀wọ̀ fún òfin ìjọba tiwantiwa àti àfojúsùn fún ìṣọ̀kan orílẹ̀-èdè. Bákan náà ni ẹgbẹ́ yìí ké sí ọmọ Nàìjíríà kí wọ́n tẹ̀síwájú àti máa pòǹgbẹ fún adarí gidi àti òfin tí yóò mú ìgbáyégbádùn aráàlú lọ́kùnkúndùn nítorí ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé tó dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀pọ̀ èrò ọkọ̀ ni a gbọ́ wípé wọ́n fi ara pa bí ọkọ̀ ojú irin Àbújá tó ń lọ Kaduna ṣe yẹ̀gẹ̀rẹ̀ kúrò lórí ìlà lónìí lẹ́yìn tí wọ́n forí gbárí. Adarí àjọ reluwé ní Nàìjíríà NRC Káyọ̀dé Ọpẹ́yẹfà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn bí ó ti ní ọkọ̀ ojú irin yìí ní ìjàmbá nítòsí Asham. Ọpẹ́yẹfà ṣàlàyé wípé kò sẹ́ni di olóògbé lásìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n fi ara pa ni wọ́n ti kó padà sí ibùdókọ̀ fún ìtọ́jú. Ọpẹ́yẹfà ní NRC ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tí ó ṣe okùnfà ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti da ẹ̀sùn tí gómìnà Adémọ́lá Adélékè ṣe nù wípé ẹgbẹ́ alátakò ń gbọ́kànlé àtìlẹ́yìn ìjọba àpapọ̀ láti ṣe màgòmágó pẹ̀lú ètò ìdìbò gómìnà tí wọ́n fi sí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Nínú àtẹ̀jáde àná ni adarí ìròyìn fún ẹgbẹ́ Kọ́lá Ọlábísí ti ní ẹ̀sùn yìí kò fìdí múlẹ̀, wọ́n fẹ́ fi èyí gbáradì fún ìjákulẹ̀ níbi ìdìbò. Ọlábísí ní èyí jẹyọ lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn tí ó wáyé láàrin ẹgbẹ́ Accord, níbi tí Adélékè ti fi ẹ̀sùn kan APC wípé ó ń lérí àti lo agbára ìjọba àpapọ̀ nígbà ìdìbò. Gẹ́gẹ́ bí àlàyé agbẹnusọ APC, ẹgbẹ́ alátakò kò ní lọ́kàn àti lo ọwọ́ agbára nípasẹ̀ ọ̀nà tí ó ṣe lòdì sófin, ṣùgbọ́n àwọn ní ìgbàgbọ́ wípé àwọn lè jáwé olúborí látàrí àtìlẹ́yìn tí àwọn rí gbà káàkiri ìpínlẹ̀. Wọ́n ní ẹ̀sùn yìí jẹ́ àròsọ lásán láti ọ̀dọ̀ àwọn gbékèyìdé rumor mongers. Ó fi kún wípé APC gbájúmọ́ ìkórajọ tí ó lọ pẹ̀lú ìlànà òfin àti wípé irúfẹ́ ìgbìyànjú báyìí ni yóò sọ àbájáde èsì ìdìbò. Wọ́n tọ́ka ìṣẹ̀lẹ̀ tó ń lọ ní ìpínlẹ̀ níbi tí ọ̀pọ̀ àwọn alágbára olóṣèlú tí wọ́n jẹ́ alábàáṣe gómìnà ti darapọ̀ mọ́ APC tán. Lára wọn ni Shuaib Oyedokun, Francis Adenigba Fádàhùnsí àti Wọlé Ọ̀kẹ́. Ṣùgbọ́n gómìnà Adeleke ń tẹ̀síwájú àti máa ṣe ìkìlọ̀ tako ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìyànjú àti dúnkòokò mọ́ àwọn olùdìbò níbi ètò ìdìbò tí ń lọ lọ́wọ́. Èyí ń wáyé bí olóyè kan láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, Ladan Soliu ṣe bu ẹnu àtẹ́ lu àwọn gómìnà tí wọ́n ń bọ̀dì sí ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́, bí ó ti ní ọ̀pọ̀ nínú wọn ni ó ti rí ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọlọ́run kékeré wọn, Tin God, tí ó lè fi ọkàn ọjọ́ ọ̀la òṣèlú wọn balẹ̀. Soliu sọ̀rọ̀ yìí lónìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Soliu ní àwọn gómìnà kan ti ní ìgbàgbọ́ wípé Tinubu ni ó lè mú wọn ṣàṣeyege nídìí òṣèlú àti níbi ìdìbò, kàkà kí wọ́n gbẹ́kẹ̀lé ìbò tí ó gbé wọn dé ipò lákọ̀ọ́kọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìtàn òṣèlú ṣe àfihàn wípé wíwọ́ tí àwọn gómìnà ń wọ́ láti ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí ibòmíràn kò ní kí wọ́n ṣe àṣeyọrí lọ́jọ́ ìdìbò. Soliu wòye ìdí tí àwọn gómìnà kan ṣe ń kúrò ní ẹgbẹ́ òṣèlú tí ó gbé wọn dé ipò, wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ wáyé látara ipò òṣèlú ọjọ́ iwájú, calculations ahead of future elections. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Abíọ́dún Ayọ̀yínká, tí gbogbo ènìyàn mọ̀ sí Papa Ajasco, ti ṣe àfihàn ìṣòro owó tí ó ń là kọjá pẹ̀lú gbogbo ọdúnmọ́dún lẹ́nu iṣẹ́ eré ní Nàìjíríà. Ayọ̀yínká ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé owó tí kò tó nǹkan lòun ń gbà pẹ̀lú ọjọ́ pípẹ́ tí ó ti ń farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán pẹ̀lú Papa Ajasco and Company. Ó ní lẹ́yìn tí òun di ìlúmọ̀ọ́ká tán ni wọ́n bẹ̀rẹ̀ sí
san 22,500 fún lórí àfihàn ẹ́písòdù kọ̀ọ̀kan. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí owó rẹ̀ wà láàárín 45,000 naira sí 60,000 naira ẹ́písòdù kan, àti wípé àìkí ṣàfihàn eré déédéé mú kí owó yìí má lọ déédéé. Bákan náà ni Ayọ̀yínká kérora lórí gbèdéke tí wọ́n gbé lé orúkọ Baba Ajáskò tó ń jẹ́ wípé nínú eré Wálé Adénúgá Productions nìkan ni ó ti lè jẹ́ orúkọ yìí, kò ní àǹfààní àti lò ó fún eré ara rẹ̀ tàbí láwùjọ láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ iléeṣẹ́ tí ó fi orúkọ yìí sílẹ̀. Òṣèré yìí ní ju gbogbo rẹ̀ lọ, òun kò dá ní ilé tàbí ọkọ̀ pẹ̀lú gbogbo ọdún tó ti ń ṣiṣẹ́ eré bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.